ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Bísọ́lá Badmus àti Wàsíù Àyìndé. gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ wa Apọ́nbéporẹ́nì Bísọ́lá Badmus ti figbe bọnu lórí ẹ̀rọ ayélujára láti pe àkíyèsí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ sí ọ̀rọ̀ bàbá ọmọ rẹ̀ tóun náà gbajúmọ̀ dáadáa tó sì jẹ́ èèkàn òṣèré àti olórin fújì nílẹ̀ yìí, olóyè Wàsíù Àyìndé Ọmọgbọ́láhàn táwọn èèyàn mọ̀ sí Kwam1 tàbí K1. Bísọ́lá fẹ̀sùn kan Kwam1 pé kò bìkítà nípa ọmọ tí òun bí fún un. Ó ní káwọn ayé bá òun bẹ Wàsíù Àyìndé kó wá tọ́jú Malik ọmọ rẹ̀. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí ìyá Malik ṣe pẹ̀lú òṣèré tíátà ẹlẹgbẹ́ rẹ̀ kan Bíọ́lá Adébáyọ̀ lórí ẹ̀rọ ayélujára lọ́sẹ̀ tá a wà yìí, níbẹ̀ ni Bísọ́lá ti tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ nípa iná tó ń jó lábẹ́ aṣọ, bí àìsàn burúkú kan ṣe bá a fínra fún ọ̀pọ̀ ọdún àti àwọn àdójúkọ míì tó rí lórí ìtọ́jú ọmọkùnrin tó bí fún Wàsíù Àyìndé, ìyẹn Malik. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ijó tó bá káni lára làádìṣẹ́ jó, ọwọ́ tó bá ń dunni kò sì ṣe é tọ́jú sábẹ́ aṣọ. Bóyá èyí ló mú kí Bísọ́lá Badmus sọ̀rọ̀ sókè nípa bàbá ọmọ rẹ̀ yìí. Báyìí ló ṣe sọ̀rọ̀ náà, ó ní ọmọ dáadáa ni ọmọ yẹn Malik. Ohun tójú ẹ̀ ti rí, òun gan kò lè rò pé òun máa tètè rí i ní kékeré, àmọ́ ó ní àgbésára, ó dúró tì mí, ó ní làákàyè gidigidi, orí ẹ̀ pé púpọ̀. K1 ìyẹn Wàsíù Àyìndé tí mo bímọ fún yìí, ìwọ̀nba ìfẹ́ ló fi hàn sí ọmọ ẹ̀ ọ̀hún. Láti bí ọdún 3 sẹ́yìn ni mo ti ní àìlera ọyún inú ọpọlọ táwọn eléèbó ń pè ní brain tumor. Lóòótọ́ Wàsíù kò kọ́kọ́ mọ̀ nípa àdójúkọ tí mo ní yìí o, nítorí mi ò sọ fún un. Nígbà tó sì gbọ́ sí i, ó gbìyànjú ohun tó lè ṣe fúngbà díẹ̀, àmọ́ kò dá sí mi mọ́ nígbà tó yá. Ohun tí mo sáfẹ́ ní báyìí ni pé kó gbọ́ bùkátà lórí ọmọkùnrin wa. Apá ti ń kún mi báyìí láti máa ṣe àdágbé àdásọ̀ lórí gbogbo nǹkan, pàápàá nígbà tí àìlera mi yìí ṣì wà síbẹ̀. Ohun tí mò ń fẹ́ látọ̀dọ̀ K1 ni kó ṣe ojúṣe ẹ̀ lórí Malik ọmọ ẹ̀. Mo fẹ́ kó tọ́jú ọmọ ẹ̀ yìí dáadáa o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó dájú pé ọ̀rọ̀ tí ìyá ọmọ olúayé fújì yìí sọ ti dé etí ìgbọ́ rẹ̀, bó tilẹ̀ jẹ́ pé Wàsíù Àyìndé kò tí ì fèsì pàtó kan sí ẹ̀sùn tí Bísọ́lá Badmus fi kàn án yìí. Oníròyìn kan pe agbẹnusọ Kwam1 ọ̀gbẹ́ni Kúnlé Rasheed lórí aago. Ọkùnrin náà sì fèsì pé èmi àti ọ̀gá mi kò tí ì sọ̀rọ̀ ohunkóhun nípa ọ̀rọ̀ yìí. A ò tí ì ráàyè sọ̀rọ̀ nípa irú nǹkan bẹ́ẹ̀, nítorí náà mi ò tí ì lè fèsì nípa ẹ̀ àfi tí mo bá kọ́kọ́ bá Kwam1 sọ̀rọ̀ náà. Àmọ́ mi ò sẹ́ ìṣẹ̀lẹ̀ yẹn, mi ò sì sọ pé ẹ̀sùn náà jẹ́ òótọ́ tàbí irọ́. Ẹ ṣá ṣe sùúrù díẹ̀ náà, bó tilẹ̀ jẹ́ pé mi ò mọ̀ pé Bísọ́lá Badmus bímọ fún ọ̀gá mi ò mọ̀ rárá, mi ò gbọ́ sí i, gẹ́gẹ́ bó ṣe wí. Òòdù ni Ẹniọlá Badmus lágbo àwọn òṣèré tíátà, kì í ṣe àìmọ̀ fún olóko rárá. Ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn yìí fakọyọ nínú ọ̀gọ̀rọ̀ fíìmù tó ti kópa. Lára àwọn eré tó gbé ògo rẹ̀ jáde ni èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní Olókìkí Òru, Akoto Ọlọ́kadà, Ìgbéyàwó Arúgbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Faith Adébọ́lá ló ń ròyìn fún Ìta Fàájì.